wàhálà wà o, wàhálà wà o, wàhálà wà o. This is security alert. Wàhálà wà o. Ẹ̀yin tẹ́ ń gbé ní ìlú yìí, ẹ̀yin tẹ́ wà ní agbègbè yìí, ẹ má fi ọ̀rọ̀ yìí ṣawẹ́wà, ẹ dìde fúyà, ẹ dáàbò bo ẹ̀mí àti dúkìá ara yín, ẹ má gbọ́kànlé ìjọba kankan. Ẹ má gbé ọkàn lé local government chairman kankan. Ẹ gbọ́kànlé ẹ̀mí yín àti ara yín fún alára yín láti lo gbogbo ohun tẹ́ ẹ bá ní láti fi dáàbò bo ara yín. Ikú òjijì ò ní pa wá o. Ikú òjijì kò ní pa wá o. Àwọn ìlú wọn. Ọmọ Yorùbá, pánsá ò fura, pánsájá, ajá ò fura, ajá má jìn. Onílé tí ò bá fura olè ó kó. Ẹ dákun ẹ jọ̀ọ́, fídíò tí mo ń ṣe yìí kì í ṣe fídíò àwẹ̀wà. Fídíò tí mo fẹ́ kí oníkálukú wa tá a bá ti ń rí ká dákun ká dábọ̀ ká bẹ̀rẹ̀ fi ṣọwọ́ sí gbogbo àwọn tó bá tọ́ àti àwọn tó bá yẹ. Ìran Yorùbá ò ní parun. Ọ̀nà wo ni ìran Yorùbá ò ṣe ní parun? Àyàfi ká múra ká dìde, torí pé níbi tó dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí iná ti jó dórí kòkò. Tá a bá múra, tá a bá dìde, nǹkan ó padà sí Yorùbá. Omi ó padà tẹ̀yìn wọ̀gbìn ọmọ kóòtù òjíire. Àwọn kan máa ní ogun kó Yorùbá. Ogun kó Yorùbá, ogun jẹ Yorùbá, ogun run Yorùbá. Ogun kó ìlú Ọ̀yọ́, ogun kó ìlú Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ run, ìlú Ọ̀yọ́ tú. Ilé yìí ló fún Ìbàdàn ní agbára láti tún jẹ́ the second empire tá a tún nílẹ̀ Yorùbá. Bóyá ẹ̀yin ò mọ̀ ta, Ìbàdàn tún padà wà the second empire tá a tún nílẹ̀ Yorùbá. Eléyìí ló fún Ìbàdàn ní agbára nítorí pé ogun méjì ni Ìbàdàn bá ìran Yorùbá jà tí wọ́n ṣẹ́gun. Àkọ́kọ́ ń bẹ̀ ológun tá a mọ̀ sí ogun Jálumi tàwọn Fúlàní tí wọ́n ń bọ̀ láti Ìlọrin. Ẹ̀kejì òun náà ni ogun Àjàyí tí wọ́n máa ń pè ní Awóró Awórogún. Bẹ́ẹ̀ ogun míì ló tún wọlé dé yìí tó jẹ́ pé ìlú Ìlọrin ọ̀hún sì lógun ọ̀hún ti ń bọ̀. Jíjà yìí ló fún Ìbàdàn láàyè láti nawó agbára wọn dé àwọn ìlú kan bíi Èkìtì, Iléṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi ajẹ́lẹ̀ síbẹ̀. Wàhálà ẹ̀ olùpadà wá bí n tí a mọ̀ sí ogun Kírìjí eléyìí tó bẹ̀rẹ̀ ní 1877 tó padà wá end ní 1893. For complete 16 years ní ìran Yorùbá fi ń wà nínú ogun eléyìí tó ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. 16 years war ní Yorùbá fi ń bára wọn jà. Àmì eléyìí kì í wá ṣe 16 years war tí Yorùbá ó padà wá jà tá padà wá ṣẹ́gun. Eléyìí wọ́n padà run wá pátápátá ni. Wọ́n ò run ìran Yorùbá, wọ́n ò run. Mo gba mẹ́sẹ̀jì kan láàárọ̀ yìí. Wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni. Ṣùgbọ́n bí mo ṣe kà á, ara mi ò balẹ̀ àti dúró. Mo ń láti bọ́ láti wá ṣe fídíò yìí fún gbogbo wa láti gbà wípé ogun ti wọ ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba, inú ogun la ti ń jí, inú ogun la ti ń jẹ, inú ogun la ti ń mu, kí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní strike tó kù nìyẹn. Àwa sì ń bá wà ń bẹ káàkiri. À ń sọ fún wa nísìnyí pé kí oníkálukú ó lọ dira, ẹ lọ múra sára yín, wàhálà ti wọ̀lú. Ìlú Kwara State, wàhálà ń bẹ báyìí. Tá a bá sọ pé káro dídùn fún a padà wọra dé egun. Tá a bá ní ká fi àwọn wọ̀nyí lẹ̀ pẹ̀lú pé mùsùlùmí ni wọ́n, òsìtàn ń bá káàkiri, nǹkan padà sí àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ o. Nǹkan padà sí àwọn tí wọ́n jẹ́ real Yorùbá tó wà ń bẹ yàtọ̀ sáwọn Fúlàní. Àwọn real Yorùbá yìí òun náà sì ni àwọn wọ̀nyí lọ ń àtàkì lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí tí mo rí tí wọ́n sẹ́ndì sí mi láàárọ̀ yìí, ẹ jẹ́ á múra torí pé àwọn ìlú wọ̀nyí, àwọn community wọ̀nyí, kí wọ́n lọ múra. Community tí mo ń dárúkọ yìí, ẹ lọ múra kalẹ̀. Kí àwọn ọ̀dọ́ yín kí wọ́n mọ̀ dédé ìjọba o. Kí àwọn ọ̀dọ́ yín kí wọ́n mọ̀ dòde local government. Kí àwọn ọ̀dọ́ yín kí wọ́n mọ̀ dòde wípé àwọn rí military níwájú àwọn helicopter ń fò lókè kí wọ́n mọ̀ dúró. Bí bẹ́ẹ̀ kọ́, ikú tó pẹ́ lẹ́dìyẹ ó ń padà tó pẹ́. Báwo ló ṣe kọ́? Ikú tó pẹ́ lẹ́dìyẹ ó padà tún pè léwúrẹ́. Ikú tó pẹ́ lẹ́dìyẹ tún padà tún pè léwúrẹ́. Kí wọ́n mọ̀ jẹ́ kí ikú tó pẹ́ lẹ́dìyẹ ní òkè ọdẹ kó padà tún wá pè léwúrẹ́ àwọn ìlú wọ̀nyí.
à ń sọ fún yín, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbà pé inú ogun la wà báyìí o. Ìwọ tó bá jẹ́ àáfàá, ìwọ tó bá jẹ́ pásítọ̀, ohun tó bá ní tètè ya bẹ̀rẹ̀ sí ń lọ gbé, má dóde wípé Jésù o. Àwọn Israẹli gan wọ́n kojú Palestine, wọ́n àdóde Jésù o, wọ́n jáde tán pẹ̀lú tá a mọ̀ sí sophisticated weapon. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, agbára Jésù ò rán o, agbára Ànábì ò rán o, torí pé àwọn tó ń mú wáyé náà, àwọn náà ti mú ti Jésù mọ́ṣẹ́ o, wọ́n ti mú tànábì mọ́ṣẹ́ o. Ṣùgbọ́n tí wọn ò lè mú mọ́ṣẹ́, òun náà ni tí àwa nílẹ̀ Yorùbá tá a fi ń ṣe agbára tá a fi ṣẹ́gun wọn lọ́jọ́ ọjọ́un, a tún gbọ́dọ̀ lọ jí o. Eléyìí tó bá ti kú, ẹ lọ pè níbi tẹ́ ẹ ti ń pè, ẹ lọ pè tutù ẹ bẹ́ ẹ rọ̀, ẹni kó dìde wúyà, ẹni kó dìde. Ọ̀rànmíyàn wọlé ń fẹ̀, ó sọ fún wọn fẹ́ pé tí ogun bá dé Ilé Ifẹ̀, ó ní ẹ pè mí máa dáhùn. Wọ́n dán wò pé ṣé lóòótọ́ tá a bá pè ọ́ ṣé wàá dáhùn lóòótọ́. Wọ́n pè Ọ̀rànmíyàn pé ogun ti dé o, ogun wọlé Ifẹ̀ o. Ó dìde, ó sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn ènìyàn lọ. Kan tó wá ní Ọ̀rànmíyàn kò rí bẹ́ẹ̀, à ń bọ́ ṣeré ni, ṣùgbọ́n ẹ̀mí àwọn ọmọ yìí ẹ̀ ti sùn. Kan tó wá ní tẹ́ ẹ bá pè mí, mi ò ní dáhùn mọ́. Ó ní ò jẹ́ kí Ọ̀rànmíyàn ò dáhùn mọ́ dòní. Àwọn kan wà tó yẹ pé wọn ò dẹ́jà, tó yẹ pé wọ́n ní àwọn kinní yìí, ṣùgbọ́n ẹ̀ bọ́ wọn, ẹ̀ sì tún wọn mọ́ ni, ẹ padà sí díẹ̀. Ayé ìlú tí mo fẹ́ dárúkọ yìí, tí ẹ ń bẹ ní abẹ́ Kwara State, ẹ dákun ẹ lọ gbáradì o, ẹ lọ múra o. Ẹ sọ fún àwọn ọ̀dọ́ yín, ẹ má sun àsùnpìyè. Àkọ́kọ́ ó ní Ológomọ town, tí n bá gba spẹ́lẹ̀ Ologomo, Ológomọ town. Number 2, Ajégúnlẹ̀ town. Ẹ dákun àwọn ìlú wọ̀nyí, Ajégúnlẹ̀ town. Ẹ dákun mo fọlọ́run bẹ̀, ẹ má wòran o, ẹ má wòran o. Ewu tí ń bẹ lóko ló ń gbẹ́ o, ló ń gẹ́ gẹ́gẹ́ fara ewu. Ajégúnlẹ̀ town. Number 3, Agbọ́n town. Number 4, Alẹ́bẹ̀ town. Number 5, Owódé town. Number 6, Alásòrò town. Number 7, Aláwọ̀n town. Number 8, Bánkọ́lé town. Number 9, Òréké town. Number 10, Gànmú. Number 11, Babanla. Number 12, Ayétòrò. Number 13, Búdò. Number 14, Àrífowómọ. Number 15, Àpáta Olósùn town. Number 16, Òréké Ìsàlẹ̀ town. Number 16, Òréké Ìsàlẹ̀ town. Number 17, Ságbẹ̀ town. Number 18, Ọlọ́run Tẹ̀lé town. Number 19, Òkè Ọdẹ. Wọ́n ti attack Òkè Ọdẹ already. Ẹnìyẹn tún send ẹ̀ sínú list fún mi. Wọ́n ti attack Òkè Ọdẹ. Then number 20, ìlú Agúnjì town. Ẹ wo àwọn ìlú yìí, àwọn ìlú tó jẹ́ pé wọ́n dominate by Yorùbá community. Ó ní àwọn ìlú wọ̀nyí. Yorùbá ló pọ̀ ní gbogbo àwọn ìlú tá a dárúkọ yìí, ní gbogbo àwọn community yìí. A dẹ̀ sọ fún pé the Fulani agenda is to wipe off Yorùbá completely. Wipe off Yorùbá completely. Tá a bá dẹ̀ gbàgbé, 16 local government ló ń bẹ ní ìlú Ìlọrin ní Kwara State. 12 ní ti Yorùbá ń bẹ. Àwọn ìlú tí mo wá dárúkọ yìí, àwọn community tí mo dárúkọ yìí, wọ́n ń bẹ ní abẹ́ wàhálà, wọ́n ń bẹ ní abẹ́ ìṣòro. Àwọn tí wọ́n fún wa láwọn kí, àwọn tí wọ́n send kíní sí wa, security alert ni. Mo ń rọ gbogbo ẹ̀yin tí ìlú yìí tó bá jẹ́ pé agbègbè yín bá ní, ẹ̀yin tó bá jẹ́ community yín bá ní, ẹ dákun ẹ múra, ẹ má wòran, wàhálà mọ̀ ti wà. Ẹ má jẹ́ àwòrán, ẹ dákun àwọn ọ̀dọ́ yín ẹ bẹ̀rẹ̀, ẹ ṣe fi ẹgbùn tẹ́ ẹ bá ní lágbára, ẹ gbé jáde. Ìjọba ò ṣetán àti support yín. Ìjọba ò ṣetán àti support yín. Àfẹni tí ò bá mọ ohun tó ń ṣe lókù, ohun tó lè mú Boko Haram in a public, níwájú kámẹ́rà, NTA, Channel TV wà mẹ́bùn níwájú kámẹ́rà tó sọ pé tó ń sọ ní public báyìí, àwọn government official wà ń bẹ̀. Kì í ṣe wọ́n ní wọ́n pé fídíò yẹn wà lórí Arise TV, ẹ lọ wò ó. Àwọn government official wọ́n wà ń bẹ̀, governor wà ń bẹ̀, policemen wà ń bẹ̀, army wà ń bẹ̀. Boko Haram leader yẹn dẹ̀ ń sọ wípé
tí Nàìjíríà bá tí Nàìjíríà army bá tún àtáàkì àwọn níbi táwọn fi ṣe base àwọn nílẹ̀ Haúsá, àwọn á jẹ́wọ́ báwọn ṣe jẹ́ fún Nàìjíríà army. Bẹ́ẹ̀ Nàìjíríà army ọ̀hún ni wọ́n lè kóra wọn di pàǹpá, ni wọ́n lè kọrí sí ilẹ̀ Yíbò kí wọ́n lọ sọ pé àwọn fẹ́ máa bá àwọn Biafra jà. Ẹjọ́ nínú Biafra àti Boko Haram ta ló bẹ́tà? Ibi tí Nàìjíríà ò ṣe lè dá lélẹ̀ o, ta ló bẹ́tà nínú Biafra àti Boko Haram tí wọ́n ń pààyàn tí wọ́n dẹ̀ tún gba ransom? Biafra dúpẹ́ àwọn ń protect àwọn ènìyàn àwọn ni ẹni tó tún protect ẹwọ ibi tí wàhálà wà o, ẹni tó tún protect pé kí Fúlàní ó mọ wá, kí Fúlàní ó mọ pa àwọn Túnlélé o, tí wọ́n ní Fúlàní ẹ̀sìn kí wọ́n kó lu àwọn, bó ṣe lẹ̀ pé their aim and objective ni pé àwọn fẹ́ gba orílẹ̀-èdè tàwọn. But for now, their primary assignment ni pé Fulani ò gbọdọ̀ pa a single person ní ìlú àwọn. That is why they are chasing them away. Then Nigerian military, Nigerian troop wọ́n dẹ̀ lọ láti lọ máa pa wọ́n. Wọ́n run ìlú míì, wọ́n ju bọ́ǹbù sí ìlú míì lálẹ́ mọ́júmọ́. To show that the government had hand in this issue. Government wà ń bẹ̀. Government tó kúrò ń bẹ̀. Jára Buhari alónípín bẹ́ẹ̀ anírábẹ̀kọ́ ilé tó tún wà ń bẹ́ẹ̀ nǹkan tó jọmọ wá ń kọ́, ṣé kò lè pàṣẹ torí pé gbogbo wọn ò lè ṣe tí wọ́n fẹ́ jẹ ni wọ́n ń wá, gbogbo tí wọ́n tún ń ṣe yìí, gbogbo bí wọ́n ṣe ń pààyàn yìí. Èèmọ̀ Tinubu ni wípé òun tún dúró fún second time, kò ronú àwọn ènìyàn tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá, kò ronú àwọn tẹ́mi wọ́n ń bọ̀, kò kàn. Tinubu give speech, kò síbi tó ti sọ̀rọ̀ òkè ọdẹ níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n òkè ọdẹ dẹ̀rẹ̀ ó happen ní on the 29 about the 30, adẹ̀ṣe independent ní on the 1st. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ò ka newspaper ni? Ṣé kò gbọ́ ni? Bí ó kàn tiẹ̀ sí nínú speech tí wọ́n kọ ṣáájú tẹ́lẹ̀ nígbà tó ti rí ebóyẹ kó sọ mọ́rọ̀, wọn ò sọ public, wọn ò sọ ní gbangba. Ikú tó ń pojú gbẹ̀ ni, òwe ló ń pa fún ni. Ẹ dákun ẹ dábọ̀, ẹ má jẹ́ kí ìran Yorùbá ó parun. Èèyàn tí wọ́n ti pa sí 15 people ní ìlú kan, ẹ minus sí ẹ̀ sí population àwọn tó wà nílùú yẹn, wọ́n reduce gradually ni. And the government failed to do the right thing. Tí government bá fail, àwa ń kọ́. Sáwọn náà tó gbọ́dọ̀ fail ni, tó bá máa kúkú di wàhálà náà. Tó bá máa kúkú di wàhálà, káàtà wọn pẹ̀tọ̀ àwọn ẹkùnkùn fẹ́ pa wá ní ẹjẹ́ ká kúkú ń gbà yẹn náà. Ju kó jẹ́ wípé ìran kan tí wọn ò ṣe Yorùbá, ìran kan tí wọn ò kí Haúsá, tí wọ́n wá láti Futaja lọ́hùn, láti Niger, tí wọ́n wá from another country, àwọn ló wá ní agbára nílẹ̀ Yorùbá láti wá máa pa wá bí ẹran. A sì ń káwọ́ lérí, a sì ń pariwo kíjọba wá gbà wá, ṣé bójú wa bá bí ojú wa bá kàn tiẹ̀ fọ́, ṣé etí wá di ni? Bí ojú wa bá fọ́ tá a bá rí, ṣé etí wá di? Ṣéjọba ò gbà wọ́n ní Katsina ni? Ṣéjọba ò gbà wọ́n ní Plateau ni? Ṣéjọba ò gbà wọ́n ní Borno ni? Kí lágbára ìjọba kánbẹ̀? The former governor Borno ó gbìyànjú, wọ́n tún lọ attack ẹ̀ láti pa, wọ́n lọ ilé ambush pẹ̀lú ẹ̀. Can you imagine how infantry these people have? How wà nílẹ̀ Yorùbá tiwa, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù Òjíire, wọ́n dẹ̀ tún wá ń pa wá náà. Àwọn ìlú tí mo dárúkọ yìí ń bẹ lábẹ́ wàhálà báyìí, kí àwọn ọ̀dọ́ wọn múra. Kí àwọn ọ̀dọ́ wọn kí wọ́n múra. Wọ́n ti strike náà, ṣùgbọ́n wọn ò dúró. The next strike tún máa hit jọlé lọ if guys is not taken. Tó bá jẹ́ káwọn èèyàn support ni, ẹ jẹ́ àwọn tó fẹ́ iṣẹ́, ẹ jẹ́ ká support wọn, ẹ jẹ́ ká gbé wọn, ẹ jẹ́ ká support wọn, kí wọ́n ó síríṣẹ́ ìṣe. Ní láti sọ pé kí wọ́n wà 24/7 gbogbo ọ̀nà tó bá wọ ìlú kọ̀ọ̀kan. Gbogbo ọ̀nà tó bá wọ ìlú kọ̀ọ̀kan ló yẹ kí wọ́n mójútó. Kí wọ́n dẹ̀ má ṣe lóṣù kan, kí wọ́n jáwọ́. Eléyìí ti di continuous and the frequent attention. Wọ́n gbọ́dọ̀ gbà níṣẹ́, because àwọn wọ̀nyí wọ́n ti strike báyìí. Ẹ pariwo tó bá tún ti ṣe díẹ̀, wọ́n tún lọ strike again. Then báwo ni wọ́n ṣe ń rí loop in, loop out? Dájúdájú àwọn ìjọba mọ̀ ń pẹ́, àwọn military wa mọ̀ ń pẹ́, because tí wọ́n bá ṣerú ọṣẹ́ yẹn, báwo ni wọ́n ṣe fẹ́ ẹ tí wọ́n á dẹ̀ lọ within that community
tí wọ́n á dẹ̀ lọ níbo ni wọ́n fẹ́ gbà báwo ni wọ́n ṣe mọ̀nà ta ló mú wọn mọ̀nà. Ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn ìlú tí mo dárúkọ yìí. Àwọn ilé kan sí àwọn ní Ológomọ town, Ajagunlẹ̀ town, Agbọ́n town, Alẹ́bẹ̀ town, Owódé town, Aláṣọrò town, Aláwọn town, Bánkọ́lé town, Òrékè town, Gami town. Then Bánkọ́lé méjì okay. Bánkọ́lé town, Gami town, Babanla town, Ayétòrò town, Búdò town, Arífowómọ town, Àpáta Olósùn town, Ọ̀kẹ̀rẹ̀ Ìsàlẹ̀ town, Ságbẹ̀ town, Olóhun town, Òkè-Ọdẹ àsọlẹ̀ kan náà. They have already attacked Òkè-Ọdẹ. Ìlú then the last one ìlú Agúnjì town. Àwọn ìlú yìí 20 ní ìlú yìí tó ń bẹ ní abẹ́ Yorùbá community táwọn Fúlàní yìí ti mount láti attack. Wọ́n dẹ̀ ti carry out ẹyọ kan nínú ẹ̀ which is Òkè-Ọdẹ. Ẹ̀yin tó kù náà ẹ múra. Ẹ̀yin tó kù ẹ múra. Ẹ má dúró kí n tó ṣẹlẹ̀ lókè-Ọdẹ ó padà wá ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin fìjìláńtì tẹ́ wà nílùú yìí ẹ múra. Olódùmarè yóò sọ wa. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Olódùmarè yóò gbè wá níjà. Gbogbo ètùtù tó bá yẹ kẹ́ ẹ ṣe tí agbára yín ò bá ká àti lè ṣe ọdẹ lójoojúmọ́ ẹ wọ́n ilẹ̀. Ó ní bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Ó ní bàbá ńlá wa ṣe ń ṣe tí sì ń jẹ fún ẹ pé wọ́n ẹ pé àwọn bàbá ńlá wa yìí ní gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní tá a fi dá wọn kalẹ̀. Gbogbo ìlú kọ̀ọ̀kan náà ló ní àṣà àti ìṣe àti tí wọ́n ń lò láti fi ṣẹ́gun ìlú wọn. Tí ẹ ò bá ní ẹ pọ̀ sókè ráyè béèrè ẹ pé kí baálẹ̀ tàbí ọba kí wọ́n pe ọba mi ìránṣẹ́ kí wọ́n pe ọjọ́ pé ara wọn kí wọ́n fọwọ́ kí ìlú yìí kẹ́ má jẹ́ ká rogun. Àwọn Fúlàní ọwọ́ bọ́lọ́ba wọn. Àwọn Fúlàní tó pààyàn lókè ọdẹ mo rí fídíò kan pé wọ́n mú wọn wọ́n tún wá kó wọn láwọn ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀yin tẹ́ mú wọn orí yín yóò pé nínú yín bu ẹ̀rọ òrùn sá. Ẹ mú Fúlàní ẹ tún lọ fìlẹ̀ ẹ mọ̀ pé dandan ẹ ti free wọn ni dandan order will come from above pé release them now. Ó ti di Fúlàní mélòó tẹ́ mú tẹ́rí tí wọ́n lọ tí wọ́n persecute. Ó ti di Fúlàní mélòó tẹ́ mú tẹ́rí tí wọ́n gbé lọ́kọ̀ tí wọ́n ní kí wọ́n lọ pa kan yẹgi fún. Kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀ àyàfi tí àwa gẹ́gẹ́ bá ń gbìyànjú tá a bá ń ṣe ìdájọ́ fún alára wa lókù. Àyàfi tá a bá ń ṣe ìdájọ́ fún alára wa lókù. Gentility wa ti tàn sí dìdìrìn. Ó ti tàn sí dìdìrìn. Ewu ń pa wáyé wàhálà ń ṣẹlẹ̀ iná ń jó lóko mọ̀jàlá dẹ̀ ti délé lọ́ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú àti ṣèfù dúkìá àti property ara wa àtẹ̀mí ara wa. Ẹ dákun ẹ jọ̀ọ́. Àwọn òkú tí wọ́n ń sẹ́ǹdì sí yẹn yìí kò jẹ́ kéèyàn rọrùn sùn. Kò jẹ́ kọ́kàn wa balẹ̀. A sì lè pariwo ju bá ṣe ń pariwo ìlọ. Bí n bá ní agbára kan ni màá ti pitú tí n bá ní agbára tí n bá ní agbára tọ́lọ̀ bá fún mi ní agbára màá ti pitú. Tí ò bá dàrú kó dàrú. A gbọ́dọ̀ dáàbò bo ara wa o ká má dòde ìjọba. Àwọn ìlú tá a dárúkọ yìí ẹ dákun ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mọ àwọn tí wọ́n mọ̀ wọ́n àwọn tí wọ́n mọ olórí ìlú ọ̀hún ẹ sọ fún wọn wípé ewu ń bẹ lóko lóńgẹ́.